Fellow Nigerians, Kunchikutuma Buro Ubanku, is that clear? Yes, sir. Fulanis are the #1 citizens of the country, and you must honor them and honor their cow. Is that clear? Yes, sir. They will invade your farm, kill your wife, destroy the means of your livelihood, and there is nothing you can do about it. Is that clear? Yes, sir. They will rape your wives, steal, kidnap you, and there is nothing you can do about it. Is that clear? Yes, sir. And anytime you touch any means of their livelihood or you touch any of them, there will be justice for the Fulanis. Is that clear? Yes, sir. Fulanis are the #1 citizens and you are inferior. Their cow is better than you. Is that clear? Yes, sir. Now get that into your tick score. Tozo, there is nothing you can do about it because Fulanis are the #1 citizens. Is that clear? Yes, sir. After destroying you, they are not going to compensate anybody. The government will compensate nobody. We will compensate nobody. And if you touch them, we will send the soldiers after you. Is that clear? Yes, sir. Is that clear? Yes, sir. Kachikutuma Buro Ubanku. Gẹ́gẹ́ wọ́n ní kí ló kọjá nílé ọba tí ò kọ́ba ọ̀rọ̀ rẹ̀ o rẹpẹtẹ wọ́n ní kí ló bọ́ba jẹun tí ò kéwé eṣiṣi ní ọ̀rọ̀ rẹ̀ o rẹpẹtẹ kí ló kọjá níwájú olé ọba tí ò kọ́ba sẹ́ àgbàrá ọ̀rọ̀ rẹ̀ o rẹpẹ ẹ̀gbọ́n náà ta ni Yorùbá ṣẹ̀ tí Fúlàní fi dípò kò mọ́ wa a ò mọ̀ ọ̀rọ̀ rẹ̀ o rẹpẹtẹ. Mo tún kí yín gbogbo ojúlówó ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé ní déédéé àkókò tí kíkì mi bá bá yín. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa bàbá tó ṣe é bí yangàn láwùjọ àwọn bàbá tí èròǹgbà ọkàn wọn bí ìran Yorùbá ṣe máa gbé ìgbé ayé ìrọ̀rùn lójoojúmọ́. Mo máa tún kí yín lórúkọ kàkàkí Olódùmarè olóyè Ṣìfṣẹ́dì ọmọ Adéyẹmọ Májàsọ́lá of Africa ẹni tó ń tì sínú igbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà àwọn olóríkì ńlá olóríkì àkìkì tán kì í ṣe Olódùmarè o kò tàwìn kò rawìn ó sì tún lọ lé àná lọ rèé sinwó àjọ̀nú aborídèpinnu. Mo kí yín lórúkọ àwọn náà. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi l'Amẹ́ríkà àtẹ̀yin ìyá mi l'Amẹ́ríkà bẹ́ẹ̀ náà lẹ́ni ìyá mi ní Canada àtẹ̀yin bàbá mi ní Canada. Mo nawọ́ kíkì mi dé London ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tó wà ńbẹ̀ dé Japan Holland Italy Germany àti gbogbo ẹ̀yin bàbá màmá tẹ́ jẹ́ olólùfẹ́ ohun rere fún ìran Yorùbá tẹ́ fọ́ káàkiri gbogbo àgbáyé Europe ní Asia country ní America ní Latin America ní Africa country ní ṣùgbọ́n tẹ́ ń fẹ́ ìran kan rere fún ìran yín. Mo dẹ̀ kí ẹ̀yin bàbá àti màmá tẹ́ ti ń pòǹgbẹ àti padà wálé tó jẹ́ pé orin tẹ́ ń kọ tẹ́ bá ti pè mí ni wípé ilé làbọ̀ ìsinmi oko. Màmá mi kan bá mi sọ̀rọ̀ ó dẹ̀ bú sẹ́kún ó ní bàbá Èkìtì díẹ̀ ló kù tó máa pé 60 years tó ti wà nílùú òyìnbó ó ní kí ìṣirò ẹ̀mọ́jọ́ orí òun ọmọ 15 years làwọn pé àwọn fẹ́ wálé orí gbogbo ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá tẹ́ ń kọrí pé ilé o làbọ̀ sí mi oko ilé o làbọ̀ sí mi oko ẹni tewúrẹ́ bá jẹ lọ á padà wálé o tágùtàn bá jẹ lọ á padà wálé o ilé o làbọ̀ sí mi oko ilé o làbọ̀ sí mi oko. Láyé àtijọ́ wọn ní ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù ṣùgbọ́n lóde òní kọ́ ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù. Àwọn ìyá wa àwọn bàbá wa ẹ̀rù ń bà wọ́n àti wálé wọ́n wá pòǹgbẹ wọ́n ń wá gbogbo ọ̀nà táwọn ó fi lè wálé kán gbégbé ayé ìrọ̀rùn torí pé àwọn ò fẹ́ wálé ká máa kábàámọ̀ pé ìbámọ̀ kí n kúkú dúró sọ̀hún ẹ̀ ní ṣàṣetì o. Gẹ́gẹ́ bí àdúrà tí mo máa ń gbà pé àgbàrá yìí fòkòtò ìrì ayé yìí ò lè fò yín rò ẹ̀ ní kábàámọ̀ láyé tẹ́ wá
bẹ́ẹ̀ ni ọmọ ní sìnkú ìrókò ẹ̀yin lẹ́ máa sìnkú gbogbo àwọn ọ̀tá yín gbogbo ẹni tó ní ká ẹ lọ sájò kẹ́ má délé kẹ́ má padà wálé ìbáàjẹ́ Yorùbá ni kó jẹ́ Ìgbò ni kó jẹ́ Fúlàní ni kó jẹ́ Haúsá ni Odùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ gbogbo tó ń tì í yóò ṣílẹ̀kùn ilẹ̀ fún wọn ilẹ̀ máa gbé wọn mì láṣẹ Olódùmarè mo kí yín mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́. One of my brother called me yesterday mo ní sà mo ní ara mi ò wá òkè ó ní bàbá Èkìtì jẹ́ kí n sọ kankan jẹ́ kí n sáré sọ nǹkan tó ń dùn mí lọ́kàn ó ní òun pòǹgbẹ I want to travel out I want to travel out ó lọ ọdún kẹwàá rẹ bàbá Èkìtì kò sí ibi tó dàbí ilé kò sí ibi tó dàbí ilé kò sí ibi tó dàbí ibi abíni ó ní abími ní ilẹ̀ Yorùbá mo dàgbà ń bẹ̀ mo jẹ́ ń bẹ̀ nígbà tí mo dé bíbá ẹni mo mọ̀ pé kò síbi tó dàbí ìta abíni ó ní iyì tó wà níbi tó ń wà ẹni bàbá Èkìtì kéèyàn ló bí ọdún kan kó padà wálé tàbí kó ló bí ọdún gbà tó bá ṣiṣẹ́ kó gba olídé kó padà wálé ó ní bíbá yìí òun ṣe bí téèyàn máa gbé lọ pé kò síbi tó dàbí ilé ọ̀rọ̀ yẹn ló wá mú mi lọ́kàn pé kò síbi tó dàbí ilé lóòótọ́ ṣùgbọ́n àwọn àgbààgbà wa àwọn bàbá wa àtàwọn ìyá wa kan àtàwọn ọba wa tó dúró nídúró àríjẹdẹmọdàrú bí wọ́n ṣe wà Nàìjíríà mọ́yà kankan rèé torí sílè méjì sílè mẹ́ta tọmọ Fúlàní ń kólé wọn lọ́wọ́ bí wọ́n ṣe wà Nàìjíríà kankan mọ́yà rèé o ọ̀nà bí ìran Yorùbá ó ṣe gbégbé ayé ìrọ̀rùn kò kàn wọ́n ọ̀nà táwọn ìyá wa bàbá wa tó wà lájò yóò ṣe padà wálé wá gbégbé ayé ìrọ̀rùn kò kàn wọ́n ọ̀nà bí àwa tó wà nílé gan ṣe máa fẹ̀dọ̀ lórí òróró kò kàn wọ́n Fúlàní ti jẹ wọ́n mógún Fúlàní ti gba ọkàn wọn Fúlàní ti ra wọ́n níyè bẹ́ẹ̀ sọ̀rọ̀ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ wọn bí ìgbà tájọ́ bá ń gbóni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ òmìnira Yorùbá lẹ́gbẹ̀ẹ́ wọn bí ìgbà tí ẹlẹ́dẹ̀ bá kùn kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn ló ṣe rí létí wọn bẹ́ẹ̀ bá sọ wípé ilé yá ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan rókó kó gbàgbé ilé wọn a máa sọ fún yín wípé ṣé kìí ṣe ilé làwọn wà yìí ni àníkàn bọ́ ẹ̀wù Nàìjíríà lẹ̀ wọ́n ní no they still believe in Nigeria Nigeria dẹ̀ ń pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ ní pẹ́ náà you see that video tẹ́ kọ́kọ́ wò tọmọ Fúlàní sọ fún wa wípé they are the number one citizen they are the number one citizen tó tún sọ fún wa bẹ̀ pé màálù wọn gan ó wà important ju àwọn ọmọ Yorùbá lọ àwọn àgbà wá rí o àwọn ọba wá rí o kò jẹ́ ìkankan lójú wọn ni ó tẹ̀síwájú ó ní táwọn bá rèépù wa táwọn bá pa wá kò sí nǹkankan tó máa ṣẹlẹ̀ ẹgbọ́n ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó ní tá bá fọwọ́ kan àwọn Fúlàní gọ́ọ̀mẹ̀ntì máa fún wọn ní justice ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ìròmì èní ọjọ́ karùn-ún nínú ọdún kan oṣù kẹrin ọdún 2025 ṣé kò rí bẹ́ẹ̀ kàkà káwọn àgbààgbà wa kọ́kẹ́ gbàjarì pé ó yá ọmọ Yorùbá ẹja dìde à ń pọ̀rọ̀ yìí ní òwẹ̀ ó máa ń láró nù pé ó yá ọmọ Yorùbá ẹ má jẹ́ kí àlàbọ̀rùn kó dèwù mọ́ wa lọ́wọ́ ká tó dìde tàbí ká sọ wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má mà jẹ́ kọ́ ọmọ yẹn wá ó rí hòhò wọ́jà ká tó dìde tó yá láti ké gbàjarè pé we don't want Nigeria anymore we don't want to belong to Nigeria anymore it is a pity that our leaders
àwọn nìkan ló sì ń dìbẹ́ndì Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé fídíò yìí dé ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, because Aṣíwájú Bọ́lá Ahmed want to become a president. Thank God he is now a president, but he wants second time. Wọ́n wá fẹ́ fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ṣe ìràpadà second time wọn. The Fulani are ready. Wọ́n ti sọ fún wa wípé they are the owner of Nigeria. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń wò ẹ̀ sọ̀rọ̀. Mo rí fídíò kan lénìí, bóyá ó ti pẹ́ o, bóyá ṣẹ̀ṣẹ̀ ni o. Mo rí ọba wa, the number one orí adé of Yorùbá land, Ọ̀jájá Ògúnlùsì, the Ọọ̀ni of Ifẹ̀ ní China. Tí bàbá ń tiwọ́ bọ̀wé, bóyá góòdì tó wà ní Ilé Ifẹ̀, Èkìtì, Ọ̀yọ́, Ògùn tó túbọ̀ wá ni. Adẹ̀ ń pariwo ikú ń gbé wa hánu ní ilé àwọn bàbá wa, wọ́n ṣe fashion lẹ́yìn odi lọ́hùn. Ṣebí Yorùbá wípé ilé là ń wò ká tó sọmọ lórúkọ ni. Àwọn bàbá wa jẹ́ aníyì níta má níyì ilé. Ààbò ọmọ Yorùbá kò jẹ́ pàtàkì lójú wọn. Fúlàní dẹ̀ ń dúnkokò mọ́ wa pé mo ṣì ń bẹ màmá yẹn pé please send that video to me. Ó lé ẹni tó send ẹ̀ sí òní pé kó má send ẹ̀ síta for anybody. Pé the Fulani said táwọn bá ti lè kọ́ka Yorùbá kán gbàgbé àwọn others. Àwọn bàbá wa orí yẹ̀wò, àwọn àgbààgbà wa orí yẹ̀wò. National cake tó jẹ́ pé orí ẹ̀ lásán ni Fúlàní ń gélé wọn lọ́wọ́. What belong to them? Kí ayé ti ṣe yìí sí o, Yorùbá kété, Yorùbá jákèjádò. Kí ayé ti ṣe yìí sí o, Yorùbá kété, Ògùn Fúlàní ń bọ̀ lọ́nà. Kí ayé ti ṣe yìí sí o, Yorùbá kété. Àwọn ọba Yorùbá wọn ò tiẹ̀ náání ẹ̀ àtọ̀. Kí ayé ti ṣe yìí sí o, Yorùbá kété. Owó òṣèlú làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń wá kiri. Kí ayé ti ṣe yìí sí o, Yorùbá kété. I pity the kábíyèsí of Yorùbá land. Ṣé ló yẹ kán reverse back? Kán gbá memory wọn sí reverse back. Kán wo tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá lọ́hùn. Nígbà táwọn wà ní primary school, ohun tá à ń gbọ́ ní Yorùbá, Igbo àti Hausa. There is nothing like a Fulani. But today, the Fulani has conquered the Hausa people. The Fulani has taken over the Hausa land. Ọmọ kan ṣe ìwé kan síta. It is because I don't have interest in any other tribe than Yorubas. Ó kọ́ bẹ̀ ó ní the traditional ruler Fulani, governor Fulani, deputy governor Fulani, local government chairman Fulani, commissioner Fulani. Only but in Hausa land. Ẹ lọ rántí tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Hausa. Mo ti fi sọ̀rọ̀ pé ikú tó pẹlẹ́dì yẹ kò gbọdọ̀ pé léwúrẹ́. Nígbà tá máa bẹ̀rẹ̀ sí ń dì pẹ̀lú àwọn Hausa, orí àwọn ọba wọn náà ti bẹ̀rẹ̀. Mo ṣe lu àwọn ọmọ ẹ̀yìn wọn láti mú àwọn ọba wọn kalẹ̀, wọ́n wá ń fi ara wọn jẹ oyè. That is the system they use to conquer the Hausa people. Ẹ̀yin ọba tẹ́ ń ṣorí fúlégé káàkiri. Ẹ̀yin ọba tó jẹ́ pé pátí láti ń rí yín tẹ́ ń gbádé Ṣáínà káàkiri. Èyí tó yẹ kẹ́ ẹ gbéwẹ̀ tẹ́ ń gbé mú yìí. Ilé làbọ̀ ìsinmi oko. Ẹ ti gbàgbé tára ò bá rọkùn, ara ò lè ro ẹdìyẹ. Tára ò bá rọkùn, ara ò lè ro ẹdìyẹ. Ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Kí ló dé tí Fúlàní dẹ̀ kó wa ní iye lọ? Ọmọdé Fúlàní ń halẹ̀ mọ́ wa, àgbà Fúlàní ń halẹ̀ mọ́ wa, obìnrin Fúlàní sọ pé kò síbi tá máa gbé gbà. Ọmọdé wọn sọ wípé they are the owner of the land.
kí ló dé tẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ ń wòran lójú ayé yín ni Buhari ṣe declare ọmọkùnrin wanted lójú ayé yín ni kì í ṣẹ̀yìn yín ní Buhari ṣe declare Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wanted ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń wòran ohun tó dẹ̀ jáde fún ni wípé ẹ má pa ìran mi ẹ má pa ìran mi ẹ má pa Yorùbá mọ́ ẹ má pa Yorùbá mọ́ lẹ́yìn ìgbà tó dárúkọ pé ẹ má pa ìran Yorùbá mọ́ ẹ má pa ìran Yorùbá mọ́ ọba 4 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn Fúlàní mú balẹ̀ nílẹ̀ Yorùbá tí ò sí tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gómìnà Èkìtì làwọn máa ṣe investigation fún méjì tó tẹ́mú balẹ̀ ti today ó ti lé lọ́dún kan we did not hear anything about it fídíò tẹ kọ́kọ́ wò yẹn sọ wípé táwọn bá ṣe anything àṣegbé ni the Nigeria government has issued license of AK-47 for the Fulanis kí Nigeria government wá deny ẹ̀ páwọn ò issue AK-47 license fún wọn torí pé wọ́n rí wọn wọ́n gbé AK-47 káàkiri nothing happen ọmọkùnrin yẹn náà dẹ̀ ti sọ wípé if they do anything nothing go happen but Sunday Igboho did not carry AK-47 it did not kill anybody the Nigeria government declaring wanted because pé ẹ má pa ìran mi mọ́ ogun Fúlàní olóde yìí o ohun tó ọmọ Adéyẹmọ sọ ní 2022 2021 ó ti wá dé sí ọ̀run wá but it is a pity the type of leadership we have today the type of obas that Yorùbá have today tí ọ̀rọ̀ Yorùbá ò jẹ́ nǹkan kan ọ̀rọ̀ Yorùbá ò mọmúláyà wọn àti ẹ̀ lérò Yorùbá rárá the way that Yorùbá will survive kò kàn wọ́n bí Fúlàní bá pa wá àwọn ti ní passport wọn wá gbé pẹ́pẹ́pẹ́ wọ́n lọ nìyẹn ọjọ́ kan bọ̀ tíyàwó tí ó lọ́ta tọkọ máa pẹran wálé tá a síbẹ̀ tí ò ní jẹ́ ń bẹ̀ tẹ́ bá ló máa ya ní ìbò tó bá lọ ya lóòrò ńkọ́ Yorùbá ẹ̀yin àgbààgbà Yorùbá kí ló dé tẹ́ ẹ gbàgbé orísun yín ẹ̀yin ọba Yorùbá kí ló dé tẹ́ ẹ ṣọ̀tẹ̀ tẹ́ ẹ ń dalẹ̀ orísun yín ẹ̀yin tó yẹ ká ẹ síwájú ìjàngbara òmìnira fún ìran Yorùbá ẹ̀yin gangan lẹ jẹ́ alátakò fún ìjàngbara orílẹ̀-èdè Yorùbá kí ló dé tẹ́ ẹ jẹ́ ọ̀tá orísun yín kí ló dé tó jẹ́ pé ń tẹ́ ẹ jẹ lọ́wọ́ lẹ́ mọ̀ ẹ tẹ́ ẹ rántí ọjọ́ ọ̀la the Fulani want to take over our land at all costs pé ọ̀nà tó bá máa gbà lọ́ máa fún mo ti fi pòwe mo ti fi sọ̀rọ̀ wípé orí àpèrè tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wà yìí ní Buhari wà tó fi dógun sí ilẹ̀ Yorùbá tí àwọn Fúlàní fi bombard ilẹ̀ Yorùbá I remember anytime that I remember that Baba Brigadier General Kunle Togun statement ẹ̀rù àtúgbà mi pé they have invaded Yorùbá land with arm àti rí gbogbo háàmù yẹn ó ti kúrò lọ́rọ̀ wọ́n ní ẹ má da Yorùbá lóhùn àsọdùn Yorùbá pọ̀ ẹ má da àwọn Yorùbá lóhùn ẹ má da àwọn Ìgbòho nation lóhùn àsọdùn wọn pọ̀ ọ̀rọ̀ lè ti kọjá ọ̀rọ̀ Ìgbòho nation ọ̀rọ̀ lè ti kọjá ẹ má da wọn ọmọ Sunday Ìgbòho lóhùn ohun tí gbogbo wa jọ ń rí ni àwọn lẹ̀ ń wò yìí with AK-47 wọ́n kírun lọ́wọ́ ni o àfa àwọn lẹ̀ ń wò tó kírun fún wọn yẹn ẹ̀yìn rí AK-47 yẹn níwájú wọn ohun tí Sunday Ìgbòho ń sọ rèé tẹni kó mórí wá ẹ ló lágídí ẹni kì í gbọ́ràn ẹni tó ní kí ìran Yorùbá má dẹni ẹni àná AK-47 yẹn lẹ̀ ń wò níwájú wọn yẹn they are parading AK-47 ṣe ti rí wọn oníkálùkù tí ń mú títí ẹ̀ oníkálùkù tí ń gbé títí ẹ̀ AK-47 in the north
ó dàbí ìgbà téèyàn bá lọ sọ́jà lọ ra bisikíìtì ni orí àpèrè tí Bọ́lá Ahmed Tinubu wà yìí òní Buhari fi produce ló fi provide ló fi supply AK-47 to the north ṣẹ́rí ọmọ kéékèèké ni wọ́n o ṣẹ́rí wọn the federal government issue the AK-47 for the north under the Buhari government ṣẹ́rí tá bá ti kírun tí ìmáàmù wọn bá ti kírun fún wọn tán oníkálukú ọgbẹ́ títí ẹ̀ ṣẹ́rí AK-47 náà pàdé díẹ̀. Why our own father Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu continue supply AK-47 to the north to deal with Yorùbá. Àdá ń bà kò jẹ́ inú àdá ń dùn. Àdá ó ń bà kò jẹ́ inú àdá ń dùn. Àdá ò mọ̀ pé ilé àwọ̀sùn òun ló ń bàjẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú tóníkálukú tó ń gbórí wọnú ilé làdá mọ̀ pé òun fọwọ́ ara òun ṣe ara òun ni gbogbo ẹ̀yin àgbààgbà orin bàbá kan ní máa kọ fún yín pé ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe ó wà lọ́wọ́ Olúwa gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ̀ o gbogbo bẹ́ẹ̀ ti ṣe ó wà lọ́wọ́ Olúwa all the governor in Yorùbá land ẹ máa ṣe lọ the senator the rep ẹ máa ṣe bọ̀ the house of assembly gbogbo bẹ́ẹ̀ ti ṣe ó wà lọ́wọ́ Olúwa ilé làbọ̀ ìsinmi oko ẹ múra sí àwọn àgbààgbà Fúlàní ń ràgàbò ilẹ̀ títí wọ́n ràgàbò àwọn ọmọ títí wọ́n kó wọn síta yá ẹ lọ máa pa Yorùbá tẹ́ máa wá ṣe tán wọ́n ràgàbò wọn they supply them with gun they supply them with everything they need ẹ̀yin àgbààgbà títí yín ẹ̀ ń ti àwọn ọ̀dọ́ títí yín ẹ̀ ń tì wọ́n sẹ́nu kú torí orí bread tí Fúlàní gélé yín lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ́ni odidi bread it is a pity ẹ̀yin àdàgbà má dànù it is a pity ẹ̀yin àdàgbà jẹ́ra òfò ẹ̀ dàgbà lójú ọpọlọ ìrà ló wà lórí yín ẹ̀ nínú kankan tẹ́ ẹ rò ntẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́mọ̀ ẹ ti gbàgbé ọ̀la ẹ ti gbàgbé ọ̀la ìtàn máa sọ nípa títí yín ẹ ti mú gègé ẹ ń kọ nípa tara yín the Ọ̀jájá of Ọọ̀ni of Ifẹ̀ it is a pity that you became a number one Obas in Yoruba land the role of a father you have failed the Yoruba people good night.